Ẹ kúlé o, bá ò bá lọ, a kì í dé. Greetings to you, and welcome to another episode of the Aroba series. Èyí ni àgbéjáde ẹlẹ́ẹ̀kẹta, episode 3, lórí ètò Aroba. Israel Ayanwuyi lórúkọ mi. Lóòótọ́, kò sẹ́ni tó mọ̀la, but many people don't know the future could be predicted. That's why our people say, ẹni bá rí oyún Fúlàní, ó ti mọ irú ọmọ tí yóò fi bí. Kí ló dé tí a fi máa ń sọ èyí? Bí kò bá ṣe pé a ti mọ bí wọ́n ṣe rí àti ohun tó ṣeé ṣe kó ti ara wọn jáde. Àrọ́bá náà rèé o. Bí a bá ń sọ̀rọ̀, tí à ń sọ lọ, tí à ń sọ bọ̀, ohun tí a wí fún ẹnì kíní, tí a bá lọ béèrè lọ́wọ́ ẹnì kẹwàá, ọ̀rọ̀ mìíràn ni yóò sọ. Ǹjẹ́ ó ti ṣe yín rí? Bí ẹ bá tò èèyàn 10 sílẹ̀, tí ẹ bá sọ fún ẹnì kíní wípé mò ń lọ odò, tí ẹni kò sọ fún ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀, ìgbà tí ó bá fi dé orí ẹnì kẹwàá, ó lè máa gbọ́ àbí kí wọ́n máa sọ láàrin ara wọn wípé mò ń todò bọ̀. Bí ọ̀rọ̀ bá ṣe ń pẹ́, a máa yí padà. Àwọn kan ní rìkísí dáyé, àṣà dàpọ̀ mú. Rìkísí dáyé, àṣà dàpọ̀ mú. Àwọn mìíràn ní rìkísí dáyé, àṣà di àpò mú. Rìkísí dáyé, àṣà di àpò mú. Kódà àwọn kan tún ní rìkísí dáyé, àṣà dé àpò mú. Yorùbá, ẹnìkan ò lè pẹ́ nìkan ò sí o. Gbogbo wa la jọ ń bẹ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa tí a mọ̀ wípé èdè Yorùbá, àṣà àti ìtàn tiwa ó nílò ká máa ṣàlàyé rẹ̀ dáadáa. Ká má bàa ṣe àṣìṣe ni o. Ó ṣe pàtàkì láti máa mú ọgbọ́n, láti máa mú àwọn ìwòye jáde kúrò nínú èdè ìtàn Yorùbá. Ìdí nìyí tí a ṣe ń wá sí orí àpèrè yìí láti tawájí gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ àjíire bí. Nítorí bọ́mọdé ò bá tàn, yóò bá àrọ́bá. Ṣùgbọ́n bá a bá ṣọ́ra, àwa èèyàn wòyí, ká má sọ àrọ́bá nù fún àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn wa ọ̀la o. Kó má di pé wọn ò ní rí ọgbọ́n tó ní láárí kan dì mú nínú ohun tí ń ṣe tiwọn. We have established that people began spreading from Ife through our forefathers, and some of their descendants formed kingdoms.
ìtàn kan tiẹ̀ fi yé wa pé the whole empire reigned supreme almost to where we call South Africa today, before we later have the whole Oyo Empire as founded by Ọ̀rànmíyàn ọmọ Odùduwà ni. Bẹ́ẹ̀ ni, Odùduwà ló bí Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn was the first Aláàfin of Ọ̀yọ́. He was the Aláṣẹ ìkejì òrìṣà. He was actually the Ikú that kills, that no one could fault. Aláàfin gangan ni ikú tí ń pa ni, òun l'Aláṣẹ ìkejì òrìṣà. They bring all matters to him, and he was the overall head. Ohun gbogbo, ẹjọ́ gbogbo, ìfàǹfà gbogbo tàbí aáwọ̀káwọ̀ ó di wọ̀ lọ́dọ̀ Aláàfin nígbà náà, èèyàn nígbà tí Ọ̀yọ́ lè fi ń jẹ́ Ọ̀yọ́. Kò sóhun tí Olódùmarè ò lè ṣe. Gbogbo ohun àrà tó bá wù Olódùmarè ni máa ṣe. Tó bá wù, àṣekan òtútù, àṣekan ọyẹ́, àṣekan ooru. Kò sóhun tí Olódùmarè ò lè ṣe. This is why no one could save you from Aláàfin except Olódùmarè. Olódùmarè nìkan ló lè gbani lọ́wọ́ Aláàfin nígbà náà. Láàrin àwa Yorùbá, our reverence for royalty is centuries old. A ní ọ̀wọ̀, a ní àpọ́nlé tá a máa ń ṣe fún àwọn ọba wa. Kì í kàn ṣe wípé a kàn ń fi àwọn ọba nílẹ̀ Yorùbá wé aláṣẹ kejì òrìṣà nìkan ò pé àwọn ní igbákejì òòṣà. Agbára ń bẹ lọ́wọ́ wọn. It was believed that no matter how ordinary you may be, the moment you enter Ekpebi and had spiritual fortification, you transcend the ordinariness of a mortal. So, in our confidence about the powers at the beck and call of our kings, we the Yoruba say, ẹ mú, ẹ kì í, ẹran bí òrẹ̀kọ́. Èyí fi ìmọ̀ àti ìgbàgbọ́ àtayébáyé wa hàn. Ṣùgbọ́n lónìí, ọ̀pọ̀ àwọn ojúṣe wọ̀nyí ló ti ń parẹ́. Wọ́n ti ń kú láàrin wa. They are forcefully being destroyed by the advent of colonial administration in the late 19th and early 20th centuries. But the truth is that èèyàn ká má parọ́, àwa Yorùbá a ní ìlànà ìṣèjọba àtayébáyé tí a nílò láti dìmú
ṣìnṣìn fún dídára ilẹ̀ wa. We need to sustain these old practices for the good of our lands. We need to evaluate and bring out the godly virtues, the godly heritage at our possession for posterity. According to William Pascon, who was one of those who had explored Yoruba and the West Africa, in his description of the Yoruba land, the Yoruba are the most urbanized and possibly the most industrialized ethnic group in sub-Sahara Africa. Ó sì tún fi lọ́lẹ̀ wípé nǹkan bíi 10% nínú 100 àwọn ènìyàn tó wà ní ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà nígbà náà jẹ́ èèyàn Yorùbá. Ó ní the Yoruba people, they are one of the largest ethnic groups in Africa. And they have survived for centuries on the African continent. Evidence points to the truth that we lived in a well-structured urban centers, organized around powerful city, well before the arrival of the British colonizers. Embassy bunliana rẹ̀ náà ni ó tú. Èyí tọ́ka sí wípé ìran Yorùbá ń gbé ní ìlú ńláńlá tá ń pè ní city lónìí nígbà náà pẹ̀lú ọgbọ́n àtinúdá tara tiwọn. Wọ́n ń ṣayé, wọ́n ń lògbà, wọ́n ń ṣẹ̀ṣọ́, wọ́n ń rinlẹ̀ bí ọlọ́ba kó tó di wípé àwọn amúnisìn wá gba ilẹ̀ wọn. One of the most significant changes brought about by the British colonialism was the transformation of traditional Yoruba government's structures. Àyípadà ńlá ló dé bá ètò ìṣèjọba àti ìlànà ìṣèlú ilẹ̀ Yorùbá ńgbà náà. Ibẹ̀ mọ̀ pé dàlú òun nìṣèlú. The Yoruba society had long been organized into a network of city-states and kingdoms, each ruled by an Oba tàbí baálẹ̀. Àtóbi má ṣe bá wí, irú wọn máa ń bàlú jẹ́ ni. Èyí jẹ́ ìwòye ìmọ̀ Yorùbá, and this is why there was a system of check and balance in the ancient Yoruba system. However, colonial administrators introduced the system of indirect rule, wherein British officials or local collaborators were appointed as officers. This shift drastically altered the political landscape, challenging
traditional authority and creating tensions within Yoruba society. Èyí mú àyípadà ńlá dé bá ilẹ̀ wa, pàápàá jùlọ láàrin àwọn èèyàn tó jẹ́ tiwa. One particular feature of these empires and kingdom was the operation of posts outside the empire, where representatives or political residents or ambassadors were seconded to monitor the affairs of the kingdom. They oversee the welfare of citizens of the empire where he is posted. Ọ̀kan pàtàkì lára àmúyẹ ìṣèjọba ìgbà náà ni wípé wọ́n ní ibùdó ìdúró ní orígun àwọn ìlú ńlá wọn nígbà náà, tí wọ́n sì fi àwọn kan ṣọwọ́ sí àwọn orígun wọ̀nyí láti mójútó ìgbáyégbádùn àti fún ìgbélárugẹ iṣẹ́ ọba tí àwọn alámòjútó wọ̀nyí ń jẹ́ ní àwọn ibùdó àti agbègbè náà. Ṣùgbọ́n ńgbà ó yá, wọ́n fi kún iṣẹ́ àti ojúṣe àwọn aṣojú wọ̀nyí tí a lè fi wé ambassadors ní òde òní. Wọ́n fi kún fún wọn láti máa gba owó orí, láti máa fi àwọn ohun ẹ̀tọ́ ránṣẹ́ sí olúùlú, sí ẹni tó jẹ́ aládarí tí wọ́n ń ṣojú ńgbà náà, èèyàn Aláàfin of Ọ̀yọ́. Ẹni tí a sì lè rí tọ́ka sí tàbí ká ní lára àwọn ènìyàn tí a lè rí tọ́ka sí tó ń jíṣẹ́ wọ̀nyí fún Aláàfin nígbà náà, òun ni Tìmì ti Ẹdẹ. Ìríni nìkíni, ìkíni níjẹni. Ìkí owó nìkí Ọ̀yọ́, mọ̀já ní kí tún kíra wọn. Ẹ̀yọ̀ ní tàwọn ègùn. Bí ẹ bá kí àgbẹ̀ lẹ́ẹ̀mejì, àdàbí ẹni pé tọrọ sùjẹ lọ́wọ́ wọn. Yàtọ̀ sí Ifẹ̀, àwọn ìlú bẹ̀rẹ̀ sí ní di fífi lọ́lẹ̀ káàkiri ilẹ̀ tí à ń pè ní Yorùbá lónìí. People expanded because of space, tàbí ìjà oyè, tàbí iṣẹ́ ọdẹ. Àwọn ìlú kan bẹ tó ṣe wípé èèyàn kan ṣoṣo ló dá a sílẹ̀ gẹ́gẹ́ bí olórí. Àwọn míì sì ń bẹ tó jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ló gbárajọ pọ̀ dá ìlú náà sílẹ̀. Àpẹẹrẹ àwọn ìlú àjùmọ̀tẹ̀ ní Ìbàdàn, kódà Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oko Ìjẹ̀ṣà ní Òṣogbo kó tó di wípé ogun Fúlàní tó lé àwọn ènìyàn kúrò ní Ọ̀yọ́ mú ibẹ̀ gbòòrò. Wọ́n bẹ̀rẹ̀ ibi tí à ń pè lónìí ní Ìbàdàn
ní 19th century gẹ́gẹ́ bí ibùdó àwọn ológun àti oko àwọn ará Ọ̀yọ́, Ifẹ̀, Ìjẹ̀bú. Ẹnìkan kì í jẹ́ àwádé, bẹ́ẹ̀ àgbájọ ọwọ́ ni a fi ń sọ̀yà. People started migrating, expanding territories, moving from one land to another. Although we are called Yoruba today, àwọn kan ní àwọn Ọ̀yọ́ àti àwọn èèyàn tó wà ní apá ìlà oòrùn ibi tí à ń pè ní Yorùbá lónìí bíi Ògbómọ̀ṣọ́, Ìṣẹ́yìn, Ìbàràpá, Òkè Ògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nìkan ló yẹ kó máa jẹ́ orúkọ Yorùbá. Bó tilẹ̀ jẹ́ wípé Ifẹ̀ náà ni orírun gbogbo wa. Ọ̀yọ́, Aláàfin àti àwọn agbègbè rẹ̀ là ń pè ní Western Yorùbá today. Àwọn nǹkan bíi Èkìtì, Oǹdó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ là ń pè ní Eastern Yorùbá. Lónìí, ìran Yorùbá tàn mọ́ ara wọn káàkiri ilẹ̀ àti ìlú wọn. Ìdí nìyí tí a fi máa ń sọ wípé bí a ò bá kan ara l'Ógbómọ̀ṣọ́, a máa ń fi ògbó kan ògbó. Kò yẹ kó sí ohun bíi akọ̀pẹ Ìbàdàn kò lè kọ ti Ògbómọ̀ṣọ́ láàrin àwa Yorùbá. Nítorí ibi tí à ń pè l'Ógbómọ̀ṣọ́ lónìí wà láàrin Ìgbọ́n àti Ìrẹsà. Àwọn ọba ìṣẹ̀ǹbáyé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló yí Ògbómọ̀ṣọ́ ká, ṣùgbọ́n lónìí Ògbómọ̀ṣọ́ dàbí ẹni ń gbilẹ̀ tàbí di ìlú mọ̀ọ́ká jù wọ́n lọ. Àrẹ̀sà wà ní ìwọ̀ oòrùn, Oníkòyí wà ní ìlà oòrùn, Olúgbọ́n ń bẹ ní ìhà àríwá, Tìmísì ń bẹ ní gúúsù. Látorí Àálẹ̀, Àràtápà lókè Ìlérìn, Òǹsílé, Àrà Ọ̀tà lókè Ìjẹ̀rù, Òrìṣàtólú, Àrà Àbàrìbá nípàkú, tó ìdórí Àkàndíẹ̀ nísàlẹ̀ Àfọ̀n. Tá a wá tún tẹ̀síwájú lọ sórí Ṣọ̀ún, Kéètàn, Ìwìnlabẹ́njọ, lẹ́sẹ̀ Igbó Ìgbàlẹ̀, where events and time changed the Àrò jẹ́ Ṣọ̀ún's farmstead, lábẹ́ igi àjàgbọ̀n to abúlé ẹni tó gbórí ẹlẹ́mọ̀ṣọ́, settlement of the one who carried the head of ẹlẹ́mọ̀ṣọ́. Nínú ìwé ìtàn Ògbómọ̀ṣọ́ láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n N.D. Oyèrìndé tí a gbé jáde ní ọdún 1934, orí kan bẹ níbẹ̀ tí a pè ní Ògbómọ̀ṣọ́ ṣáájú Ṣọ̀ún. Gbórungúnlẹ̀ was the father of Ṣọ̀ún, and he lived with the then Baba Olúgbọ́n.
near where we'll call Ogbomoso today. It was he who married Aresha's daughter and had Ògúnlọlá, Ògúndìran, Àìsáfogun Àgbé. Ògúnlọlá Ògúndìran ni ọmọ tí ìbáṣepọ̀ gbórùngúnlẹ̀ àti arábìnrin àrẹ̀sà àgbà náà mú jáde. Ṣọ̀ún was the name given to Ògúnlọlá by the then Aresha when he said, àti ìyá àti ọmọ ẹ jẹ́ kí wọ́n máa Ṣọ̀ún. It was Ṣọ̀ún who begat Jògìòró, Kékeré Èṣùó, Agánagánà, and Lákalẹ̀. The place we call Ògbómọ̀ṣọ́ today has been in existence before Ṣọ̀ún, but it was his act of bravery that gave the settlement the name Ògbómọ̀ṣọ́ láti ara Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Àwọn míì ní lẹ́yìn ìgbà tí Àìsá Àgbé jagun fún Aláàfin tán tí Aláàfin sì fẹ́ kó dúró lọ́dọ̀ òun ni Ògúnlọlá dá a lóhùn wípé kábíyèsí ẹ jẹ́ kí n máa lọ Ṣọ̀ún. Àti bá àti bí ohun tí a mọ̀ ni pé Ṣọ̀ún kan náà ni ìtàn méjèèjì yìí ń tọ́ka sí. A ò ní rí jù báyìí lọ fún tàkókò yìí. Ẹ má gbàgbé wípé Aribidara Development Forum in partnership with AIF MEDIA ló mú ètò ìwásétí ìgbọ̀yìn. Ẹ lè kàn sí a lójú òpó +234 703 293 2463. Please join us on the next episode. Israel Ayanwuyi lórúkọ mi. Ó dìgbà kan náà.